Mami o Chidera. Uwayoma. Odogun Wine, aka Chi baby. I don't know before. I better talk. I dey find a room apartment with serene environment. Like me water day, me light day, me I dey able to access road. You know when you dey main road. May you get this POP ceiling. My budget na 30K. Monthly or yearly? Na yearly o, na annual payment I dey do. That one no hard though. I still get a full grand. You know, Bere Amuloko Foko. Shasha. Which kind talk be that one now? Who go dey live for Amuloko? Jitoni. Níbo ọmọ pé mi gan ò fara mọ́. Àmọ́ bọ́rọ̀ bá ti rí báyìí, kò sí téèyàn lè ṣe lẹ́yìn ká gbà fọlọ́. Thank you very much. Love you. Nice working with you guys. Àmọ́ kí ló dé tó lóye wojúmọ́ mi gangan kí ló dé mo fẹ́ mọ̀. Wo mi ọmọdé ń sí ọ sọ̀rọ̀ pé olóyè náà mọ̀ ń tọ́ dáa ni olóyè tá à ń wí kò kàwé ìyàwó tí ń bẹ́nu ilé olóyè ọ̀kà tó sì mọ̀ pé ó láwọn nǹkan mèremère tó lókòwò tó ní gbogbo rẹ̀ ó náà nílò ẹni tí ọba mójútó tó kàwé ni tí ń ṣe náà. Ṣé mi nìkan mo wá kàwé lólókùúta ẹ àbí ṣé bí olókùúta yìí ṣe tó ṣé mi nìkan lobìnrin tó kàwé ni. Kẹ́ni ẹ máa gbájí tóní ọ̀wá tọ́ka sẹ́lòmíì tọ́ka rúwèé tọ́ka tọ́da bí rẹ̀ tọ́mara mú tọ́mọ́ wà áwù tó níwà láwùjọ. Ọ̀dà ọkàwé gbogbo nǹkan ló ṣe rẹ́gí lára rẹ̀ ìdí tẹ́ ewojúmọ́ ọ̀nù o kò sì sí ní tá a lè ṣe sí ó ṣe jẹ́ gan-an. Àmọ́ kò yẹ kí bá mi kàn gbà bẹ́ẹ̀ yẹn kò yẹ kàn gbà bẹ́ẹ̀ èmi náà ní tèmi náà fẹ́ fi ayé mi ṣe mo láfojúsùn fáyé mi èmi náà ní future wọn ṣe dáadáa ń bẹ̀ yẹn o kò yẹ kọ́kọ́ gbà bẹ́ẹ̀ yẹn. Kí ni sórí àpọ̀ láfojúsùn bàbá rẹ̀ ò sì pé ọmọ tó ń ṣe àmọ́ sórí olóyè tí bàbá rẹ̀ ní kò fẹ́ wọn yóò jọ pé àná ni kò sẹ́ni tó fẹ́ kúnú ya àti pàápàá bàbá rẹ̀ ti mọ̀ pé òun ti pàdánù gẹ́gẹ́ bí bàbá òun ti pòfo ńgbà tó ti títí ò ti ní nǹkan kan tó lè ṣe lé ọ lórí kò lè yí ìwé kò lè ràn èyí ẹnu ẹ̀kọ́ṣẹ́ kò lè fi ọ́ sí lẹ́yìn ká gbà fọlọ́run káwa náà lè kónú yàtá wa yìí á gbà fọlọ́run ní o Jitoni. Màámi ẹ̀yin náà ti gbà. Kí wàá ní kí n ṣe. Ẹ̀yin náà ti gbà èyí tí. Òkè òkú lókùnrin bàbá ọmọ lọ́lọ́mọ sẹ́mi mọ́dọ́mọ bí ni bí wọn bá wá gbàṣẹ mo níbi wọn gbọmọ wọ ni mi ọmọ tí mo lè ṣe kò náà máa ìwà ìkọ̀rọ̀ dáadáa ká jágbàgìrì rẹ̀ àrò kàkà jẹun kí la wá fẹ́ ṣe bàbá ọmọ ní tọ́mọ ń fọmọ àwọn ṣẹnu ṣe ń àpé bẹ́ẹ̀ kọ́ ni ṣẹni ọ fẹ́ kúnú ìyá o bẹ́ẹ̀ bá fi ìbínú la ìdérí mọ́ná tán ẹ̀kọ́ náà mọ̀ kó jiná ká jágbàgìrì ká fi rú sí àtàtà. Wait. Thank you for watching this video till this moment. I believe you enjoyed it a lot. And since you do enjoy it, why not just subscribe to this channel to enable us to do more by clicking on the subscribe button below this video and turn on the notification bell. And don't forget to like, comment, and share this video to your friends and family. See you next time. Bye. Adamari, be right. Adam, what can I do for you? There's nothing you can do for me. She just be doing spray as if they started this company together. That's her job now. She's a corporate staff. Sir? Why are you signing me again? I'll do just that, sir. Hey, go!
not balanced. Bring the book. I will hold one side, you hold the other side, then we'll balance it. When it's balanced, then you can attend to me. Adamu, learn how to drink a lot of water. It seems like you're not getting it. And I don't want to get it at all. You are already turning yourself into a very dark man. I love to pop nose into everything. My business is workshop. I deal with cars. Oh, it's like you don't know my position in this place. I'm the boss here. Ah! It's... I don't understand this. What is it, sir?